ohun tí ó mú mi mọ̀ wípé ẹ̀dá ènìyàn ló burú jù láyé ó pọ̀ gan. Nítorí ẹ̀ làwa náà ṣe kọ́ ẹ̀kọ́ ìmọ̀ àti ìjìnlẹ̀ gidi gan nípa búburú tí ẹ̀dá ènìyàn lè fẹ́ gbé jáde yálà nísìnyí àbí lọ́jọ́ iwájú. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ní làákàyè, ọkùnrin kan béèrè question lórí fídíò tí mo ṣe kọjá tí mo gba Prophet Nasiru Israel ní ìgbìyànjú wípé kò dáa kí àgbàlagbà máa ṣe láńbáláńbẹ́ kiri. Àgbàlagbà kì í ba nǹkan jẹ́. Àgbàlagbà máa ní sùúrù ni. Lẹ́yìn tí àgbàlagbà bá ti sọ̀rọ̀ tán pẹ̀lú ẹni tó ní ọ̀rọ̀, tẹ́niyàn ò bá ti gbọ́, ohun táwọn àgbà máa ń ṣe ni wọ́n á máa wòran. Nítorí pé àgbàlagbà àwọn ló mọ ibi tí igi máa wó sí. Mo wá yànnàná àwọn nǹkan kan níbẹ̀. Ìkíní, nínú fídíò yẹn, Nasiru Israel sọ pé káwọn obìnrin, àwọn pásítọ̀ CAC kí wọ́n máa mú ìyàwó wọn rìn kiri. Mo dẹ̀ jáde, mo sọ pé kò jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Jésù gan fọwọ́ sí. Bíbélì gan gbà níyànjú fún wa. Kò sí àṣẹ kankan fún obìnrin nínú church. Even níbi táwa ti jáde ká tó di kérúbù, ibẹ̀ ló ń pè ní TAC, the Apostolic Church. Ibẹ̀ láti ṣe àgbàlagbà. Ibi tí wọ́n bí mi sí, tí mo dẹ̀ jáde níbẹ̀ nígbà tí mo pé 33 years old. Mo ti definitely mo mọ kúlẹ̀. Ẹ máa ń gbọ́ ẹni tó ń kọrin ní lọ́nà. Mi ń kọrin ní lọ́nà. Mi ń kọrin ní district. I'm a choir. Mo dẹ̀ tún máa ń sọ báyìí lolúwa wí. Tọ́lọ́run bá ti fẹ́ lò wá, wà á kọ́ gbọ́. Ẹ gbọ́ ohùn mi lolúwa wí. Mo tún sọ ń bẹ̀ pé kì í ṣe ọmọ kékeré ni mo jẹ́ ń bẹ̀ yẹn. Now, ohun tá a bá ní ọ̀dọ̀ tiwa ní TAC yẹn ni wípé àwọn pastors nìkan ló máa ń wà lórí òkè. Wọ́n fi àyè gba obìnrin láti ṣe iṣẹ́ débi orí òkè yẹn. Nígbà táwa ti kéré, mi ò wá sọ ti sìn. Nígbà tí wọ́n ṣì ń ka bíbélì, tí kì í ṣe pé wọ́n ń ka ẹ̀yìn bíbélì. Ìkíní tí mo bá wọn sọ nìyẹn pé kò rí bẹ́ẹ̀. Ọlọ́run ò fọwọ́ sí. Ohun ẹlẹgẹ́ lóbìnrin, ohun ẹlẹgẹ́ ni iṣẹ́ ìránṣẹ́ o. Ká wà careful. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ìkejì, mo wá ń sọ nípa ohun tí obìnrin ṣe. Tóbìnrin gan dálẹ̀ sínú ayé àwa ọkùnrin. Mo wá ń gbé ẹsẹ̀ bíbélì lọ́tùn lósì. Mo wá sọ̀rọ̀ débi tí bàbá àkọ́kọ́ àti ìyá àkọ́kọ́ nínú bíbélì, Ádámù àti Éfà. Ibi tí wọ́n ti lọ jẹ èso, tí Éfà ti lọ sọ fún Ádámù wípé èso tí bàbá ní ká jẹ, èso yìí ó máa dùn, ẹ jẹ́ á jẹ. Gẹ́gẹ́ bí ọkọ, ìyẹn náà gbọ́ràn sí ìyàwó ẹ̀ lẹ́nu. Ó bá di tú iṣu ata yanyan. About 3 questions tó jẹ́ reply sí nǹkan táwọn èèyàn béèrè, òun ni mo fẹ́ dá wọn lóhùn nínú mẹ́sẹ̀jì. Èèyàn kan pè rẹ̀ ní Akíntúnjí, Akínwálé,
ó wá béèrè question kan nítorí pé mo sọ ń bẹ̀ pé nítorí ohun tó ṣẹlẹ̀ pé wọ́n jẹ èso lolúwa ṣe gégùn fóbìnrin tolúwa sọ wípé nínú ìpọ́njú tó le lọ́mọ máa bímọ tó dẹ̀ pé bẹ́ẹ̀ náà ló ṣe rí títí dìsín. Ó wá béèrè question kan. I know he is an antichrist. Àwọn ló lè béèrè intelligent question bẹ́ẹ̀ tí wọ́n béèrè. I know definitely Akintunji Akinwale is an antichrist. Aṣòdì sí Kristi ni. Gbogbo ẹni tí ó bá ti lè máa hide sábẹ́ irọ́ tó jẹ́ pé wọn ò dúró sí abẹ́ òtítọ́ pàápàá tí wọ́n mọ ọ̀nà òtítọ́ yẹn ṣùgbọ́n nítorí pé wọ́n fẹ́ dá nǹkan rú mọ́ àwọn èèyàn lójú láti lè jẹ́ kí wọ́n wọnú náà, they are antichrist. Now look at the question. Very intelligent question ló béèrè lọ́wọ́ mi. Ó ní all animals give birth in pain. So what is the offense do other animals commit? All animals give birth in pains. So what is the offense of other animals commit now? Ohun tó ń fẹ́ sọ ńbẹ̀ ni wípé ṣebí àwọn ẹranko náà tó bá máa bímọ ó fi ohun wé ohun pé mo sọ pé Jésù Ọlọ́run gégùn fún obìnrin pé nínú ìpọ́njú ló ti máa bímọ. Ó dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́yìn obìnrin náà mọ̀ bẹ́ẹ̀. Àfi antichrist nìkan nínú yín ni kò ní support ẹ̀ tó pé ohun tó lù wá sọ nínú bíbélì ó ṣẹ. Ìyẹn lọ bẹ́ẹ̀. Òun wá fẹ́ wá fi yé mi pé ok ṣe bí mo ní olúwa ó gégùn fóbìnrin èwo tí wà ní ti ẹranko náà tó jẹ́ pé nínú ìpọ́njú lòun náà ń bímọ. Listen, jẹ́ kí n wá sọ fún ẹ. Ẹranko ò bímọ nínú ìpọ́njú. Ọlọ́run ò dẹ̀ gégùn fún ẹranko kankan. I will reply you now. Obìnrin lọ́lọ́run gégùn fún. Ègún tó dẹ̀ gé fún ó ń ṣẹ̀dẹ̀ ni. Ó fẹ́ prove ara ẹ̀ wrong ni. Ó fẹ́ prove ara ẹ̀ right lójú àwọn èèyàn láti lè yí ọpọlọ àwọn èèyàn pé ẹ má dá bàbá yẹn lóhùn o. Ìṣèwọ́ lọ́lọ́run gégùn fóbìnrin. Ok, animal ńkọ́ tó yẹ pé òun náà ń bímọ nínú pain. Animal that is a real animal kò lè bímọ nínú pain. Mi ò wá sọ ìtẹ́ lọ tí ogun bọ̀ wọ́n lára o, tẹ́ ń ti abẹ́rẹ́ bọ̀ wọ́n lára, tẹ́ ń rí à àwọn yẹn lè lọ bímọ nínú pains. Tó bá jẹ́ ti ìbílẹ̀ ìgbà tó lóyún ẹ ò ní mọ̀. Tó bá dẹ̀ lóyún lẹ tó máa mọ̀ pé lóyún ìgbà tó máa bímọ ẹ ò ní mọ̀ àti bímọ ẹ. Mi ò wá sọ èyí tẹ́ ń rí à tẹ́ pè lánìmà tó ń jẹ kiri tó jẹ́ kí ọpọlọ àwọn ọmọ òun gangan ló jẹ́ kó ọpọlọ ẹni tó béèrè question yìí dense. But tó bá jẹ́ ti ìbílẹ̀ sórí ẹja àrọ̀ ìbílẹ̀ àwọn ń bímọ fúnra wọn ni ẹ ò lè cross wọn lórí ara wọn. Ẹja àrọ̀ tí ẹ̀yin ń jẹ tó ń tóbi bọ̀kùbọ̀kù yẹn ẹja àrọ̀ àgíríkì ni wọ́n cross ara wọn lórí ara wọn ni lọ́ fi ń bímọ. Náà tó bá wá bímọ àwọn yẹn lè bímọ pẹ̀lú ìpọ́njú kò sí nǹkan tó kémi. Ṣùgbọ́n ẹja àrọ̀ gangan kò ju kékeré lọ báyìí láti bíbá síbi ọwọ́ mi yìí. Ẹja àrọ̀ gangan tó jẹ́ ẹja àrọ̀ ti ìbílẹ̀ kò sẹ́ni tó mọ bó ṣe ń bímọ. Akọ bímọ ni àìpọ̀ bímọ wọ́n pọ̀ sí i. Ṣé wọ́n ti rí ibi tí wọ́n ti fún ẹdìyẹ ìbílẹ̀ ní abẹ́rẹ́ rí? Akọ̀rí tí wọ́n bẹ̀rẹ̀ sí ń kọ tí wọ́n lọ mí ẹyin wọn síbi kan tó bá dẹ̀ tún ti yá wọ́n á tún lọ pa ẹyin wọn. Wọ́n kì í fún wọn ní abẹ́rẹ́. Ẹdìyẹ tẹ̀ ń fún ní abẹ́rẹ́ òun lẹ́dìyẹ àgíríkì. Àwọn yẹn lè rí ìpọ́njú tí wọ́n bá máa bímọ. Èsì ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ sórí Ọlọ́run tó rí ẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Jésù máa jọba. Jésù yóò jọba. Jésù yóò jọba. Báráyé fẹ́ báráyé kọ̀. Jésù yóò jọba. Ìwọ orí ibi tí wọ́n ti gbẹ̀bí láyọ̀nù rí. Orí ibi tí wọ́n ti gbẹ̀bí àgùntàn rí. Torí àgùntàn àwọn mọ́là mi mọ̀ ń pa yẹn o. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àgùntàn ìbílẹ̀ ti wà mo fi ayé àti ọ̀run búra
jẹ́ kí n sọ fún ẹ, lọ gbàgbé ẹ, ó máa bímọ láì ní ìpọ́njú rárá. Sórí àwọn ajá kan wà, they are local dogs, wọ́n wà ń tàǹsìn, wọ́n máa tó máa gbóǹbẹ̀ yẹn, wọ́n á máa ti ẹnu bọ gọ́tà, wọ́n á máa jẹ oúnjẹ inú gọ́tà, wọ́n á máa jẹ oúnjẹ inú stíríìtì, kò sí ohun tó ń ṣe wọn o. Mo ní ajá kan ó wà nínú ilé wa yìí tí mo ní tí ajá yẹn bá fi ara gbo ilẹ̀ ńlẹ̀ jù kòkòrò máa wọnú ara ẹ̀. Tájá yẹn bá lọ jẹ oúnjẹ tí ó lóúnjẹ tó ń jẹ, ó ní oúnjẹ tó ń jẹ, inú àwọn kíkiní géṣà yìí àtijọ́ yẹn la máa ń lọ ra oúnjẹ. Àwọn tí local wọn tó dẹ̀ wá ń tà, wọn fún wọn lábẹ́rẹ́ rí. Èyí tó bá ti rí bó ti ń ṣe bákan, máa lọ fún lábẹ́rẹ́ ni o. Tó bá lọ tẹnubọ̀ nǹkan tí kò jẹ́ tó tẹnubọ̀ tó ti ń ṣe bákan, ó lọ gbábẹ́rẹ́ nìyẹn. They are agric ni. Wàá rí pé àwọn orú ajá yẹn wọ́n máa ń cross wọn ní kó tó lè rí ọmọ wọn bí. Mi ò wá mọ̀, ṣùgbọ́n èyí tó rí tó jẹ́ ti ìbílẹ̀ tó wà ń ta tó ń pariwo kiri jẹ́ kí n sọ fún ẹ, wọ́n kàn máa dóra wọn ni. Tẹ́ bá dẹ̀ yà wá gbọ́ pé ó ti lóyún, lẹ́yìn náà ó ti ṣe kíni, ó ti bímọ. Tó bá jẹ́ ti ìbílẹ̀ tọ́lọ́run dá, tí kì í ṣe èyí tí ẹ̀yin èèyàn dá fúnra yín, mo fi Ọlọ́run bú rẹ̀, ayọ̀ ló máa gbọ́, ó máa bímọ láyọ̀. Tá a bá wá rí èyí tó wá lọ bímọ nínú tìbílẹ̀ tó lọ bí pẹ̀lú ìpọ́njú, á jẹ́ pé èyí tí ẹ̀yin ènìyàn fúnra yín bá sùn ni. Àìmọye ẹranko tẹ́ ń bá sùn báyìí. Sórí níbo ló fẹ́ gbégbá? Ìwọ lè jẹ́ antichrist. Ọlọ́run ti fún àwa ní ọpọlọ láti digest nǹkan tí wọ́n fi jẹ́ antichrist tó fẹ́ fi mislead àwọn èèyàn. Àwa máa jáde àgbékalẹ̀ wa lélẹ̀ wà, àwọn èèyàn tó ní ọpọlọ á bá wa rí pé tòótọ́ ohun tí bàbá yìí sọ tòótọ́ ni. Màá àtàṣì fídíò ẹ̀, màá àtàṣì mẹ́sẹ̀gì ọ̀gbẹ́ni yẹn pẹ̀lú fídíò yìí. Ẹ wá gbọ́ nǹkan tí iná tún béèrè. Ó ní who is faithful in this case? Nínú the same message yẹn náà ni iná tún ti béèrè tiẹ̀ o. Ẹ jẹ́ ń wo orúkọ ẹ̀. Èyí ìpèrè ẹ̀ ní òun náà tún ni. Antichrist yẹn náà tún ni. Akíntúnjí yẹn náà ni. Akínwálé. Mi ò ní táìmù ẹ o, but ìdí tí mo ṣe reply yẹn ni wípé ó fẹ́ prove ara ẹ̀ pé ohun tí mo sọ kò rí bẹ́ẹ̀, pé irọ́ ni mò ń pa. Ó fẹ́ mislead àwọn èèyàn. Àwọn tó bá fẹ́ mislead àwọn èèyàn lèmi ń jáde fún. Ó kéré sẹ́ni tí mo wá máa sọ̀rọ̀ ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Now òun náà ló tún béèrè question yìí. Ó ní who is faithful in this case? Satan or God? Ẹ̀yin ọlọ́pọlọ pípé ẹ bá mi dá nínú comment section. Ó ní who is faithful in this case? Satan or God? God warned that eating the fruit will lead to death. But actually, they do not die. Instead, Satan speaks truth by saying that eating it will bring wisdom. Ṣùgbọ́n ohun tó sọ bẹ́ẹ̀ ni pé nínú kéèsì Ọlọ́run àti Sátánì tó jẹ́ ejò tó tan àwọn màmá àkọ́kọ́ àti bàbá àkọ́kọ́, ó ní ta ni ó wá jẹ́ olótìtọ́. Ó ń bèèrè pé ṣé ejò ni tá a fi wé Sátánì àbí Ọlọ́run ni ó jẹ́ olótìtọ́? Now ìwọ náà bá mi sọ nínú comment section kó o sọ olótìtọ́ níbẹ̀. Now ó wá ní Ọlọ́run parọ́ fún àwọn Ádámù àti Éfà wípé tí wọ́n bá jẹ èso yẹn ó ní wọ́n máa kú. Ọlọ́run parọ́. Ọlọ́run kò fi ọmọ nǹkan tó ń pè ní àdàpèdè pé mo wọ́n nù yín o, dàtí kó kọ̀ fi nǹkan fi ìjáyà sí ọkàn èèyàn pé dóńgó díẹ̀. Àìmọye ọmọ wẹ́wẹ́wẹ́ tó bá gbéná kalẹ̀ àwọn máa gbọ́ jójó jójó jójó, don't touch you jójó jójó. Wọ́n fi sọ pé tó bá débẹ̀
iná yẹn máa ṣe kí ni háì, ẹ̀rù abámọ́ yẹn. Ọmọ tí ẹ̀rù ò bá bà, bírú ọmọ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, bí màmá ẹ̀ ṣe máa ń pariwo jojo tó kò gbọ́, màmá bá ń se ẹ̀gúsí níta lórí gáàsì, ó kọ̀ lọ, màmá ti lọ, ọmọ kékeré náà kọ̀ lọ wọ́ ẹ̀gúsí báyìí lórí iná, ó dalẹ̀ lára. Wo lẹ́yìn ìgbà tí wọ́n rí yọjú tán lẹ́yìn 4 months tààrẹ wà òkè, tó bá rí iná, eré tó máa ń sá, ó lágbára. Akíntúnjí Akínwálé, you know exactly what God is saying there. Ó kò fẹ́ báyé àwọn èèyàn tó dàbí tiẹ̀ jẹ́ kẹ́ lè máa rìn nínú ẹ̀ṣẹ̀ síwájú ni. Ọlọ́run kò fi bíbà yìí, ó kò fi pòwe fún wọn ní gbọ́, tẹ́ bá jẹ nínú igi ẹ máa kú. Ó kò fi já wọn láyà kó má débẹ̀ ni. So therefore, God is ever faithful. Ní irú ìwọ tó sọ̀rọ̀ yìí, ọmọ èṣù pàmbélé ni ẹ́, ó kì í ṣe ọmọ Ọlọ́run. Ìkan nínú àwọn aṣòdì sí Kristi ni ẹ́. God is ever faithful. Ó wá tún sọ ńbẹ̀, ó ní Sátánì ìyẹn sòtítọ́ pé tí wọ́n bá ti jẹ́, ojú wọn máa là wá lọ́gbọ́n. Ọgbọ́n wò lẹ́ni? Ṣọ́gbọ́n olè. If you are an accountant, wàá máa yí báírò, wàá máa gbáwọn èèyàn. If you are a furnisher, wàá parọ́. Ṣọ́gbọ́n irọ́ tẹ́ ẹ nìyẹn, òun lọ́gbọ́n tẹ́ máa fi wọnú ná. Èyí ò ní làákàyè. Ṣé ohun tí mò ń sọ yẹn ṣó ń yé yín? Ẹ jẹ́ kí n wo tẹ́lẹ̀ kẹta tó dàbí mẹ́ta ló wà ń bẹ̀. Ibẹ̀ náà ni mo ti rí àwọn èèyàn tó sọ wípé true talks are more anointing. That is, àwọn onílàákàyè nìyẹn. Ibẹ̀ ni mo ti rí ẹni tó sọ pé I respect you. I pick one thing from what you analyze. Thank you, sir. Ibẹ̀ ni mo ti rí. Ibẹ̀ ni mo ti rí I appreciate you, sir. Now listen, nítorí ẹ̀ ni mo ṣe máa ń sọ lẹ́yìn fídíò mi wípé gbọ́ mi o. Ẹni tó bá lóhùn ò mọ̀ mí, á jẹ́ kan nínú àwọn ọ̀tá wa, àwọn aṣòdì sí Kristi. Kò sẹ́ni tó máa lóhùn ọmọ bàbá confam JP. But téèyàn kan bá lóhùn ọmọ wa, á jẹ́ kan nínú àwọn ọ̀tá wa. Ẹ má jẹ́ kó mislead yín. Lórí ọ̀rọ̀ Bíbélì gangan, mo sì máa gbé ìdánilẹ́kọ̀ọ́ wa tó ní agbára. Bíbélì kì í ṣe pépà. Màá sọ prophecy more than 100 nínú Bíbélì tá ti sọ, tá tó bí ẹ, ká tó bí ìyá ẹ, ká tó bí ìyá ìyá ẹ, bàbá ẹ, bàbá ẹ, ká tó bí Jésù, àwọn wòlíì tó ti lọ tá tó bí wọn, pé wọ́n ló máa ṣẹlẹ̀ tó dẹ̀ ti ń farahàn. Inú Bíbélì yẹn ni sórí àwọn ajá yẹn ló ń pariwo ń tàn sí, àwọn ajá public dogging. Ìta làwọn máa ń sùn. Tó bá rí irú ajá àtọ̀dọ̀ mi, ó wà nínú kéèjì ẹ̀ báyìí. Kò lè sùn ta, kò lè sùn bí tó rough. Tó bá máa fi di ọjọ́ kejì, ó máa ti ní problem, ó máa dọ́dọ̀ doctor. Má jẹ́ kó tàn ẹ́. Ọmọ èṣù ni wọ́n. Àwọn náà ń ṣe iṣẹ́ láti líìdì àwọn èèyàn sínú náà. Sórí èmi tí mo dúró yìí, èmi náà ń ṣe iṣẹ́ láti mú àwọn èèyàn dé ọ̀dọ̀ Ọlọ́run. Ìkan náà pè mí, ó ní kí ni babaláwo ìwọ babaláwo yìí, kí ni ìwọ babaláwo yìí sọ? Èmi ló sọ bẹ́ẹ̀ fún. Èmi ò ń ṣe babaláwo. I will keep on saying that. But yet, kó má dàbí ẹni pé abẹnu àtẹ́lu babaláwo. Mo fẹ́ jẹ́ kó yé gbogbo yín pé babaláwo yẹn náà lẹ́ẹ̀kan sí orúkọ lásán ni. Wòlíì tá a máa ń pè orúkọ lásán náà ni. Alpha orúkọ lásán ni. Ṣẹ̀kọ́ má rí pé à ń bẹnu àtẹ́lu ní pé tó pé mo sọ pé mi kì í ṣe babaláwo. But I just want you to know that they are just names. Àìmọye babaláwo tó máa wọná, àìmọye babaláwo
tó dẹ̀ máa lọ bá Ọlọ́run láàyè. Àìmọye wòlíì tó jẹ́ pé èrò náà ni wọ́n, àìmọye wòlíì tó máa sinmi láyà Jésù, àìmọye àáfàá tó jẹ́ pé èrò náà ni wọ́n o, àìmọye àáfàá tó dẹ̀ máa sinmi láyà Ọlọ́run. Ẹ jẹ́ ká kọ́gbọ́n, torí pé mò ń sọ nípa ewé àti egbò, mo declare ara mi iṣẹ́ tèmi ṣe. Ṣé o rò pé ni mo ti declare ara mi? Nígbà tèmi ti bẹ̀rẹ̀ iṣẹ́ tèmi lèmi ti declare ara mi pé ewé àti egbò mo mọ̀ ń pa ẹ̀, mo dẹ̀ fi ń ṣọmọ aráyé lóore ni. Àìmọye ṣé ti diabetes ló fẹ́ sọ ni? Mo ti ẹ̀ mọ̀ bóyá yìí lè pa, a lè tọ́nu ẹ̀ sẹ́yìn, kò ṣeé tọ́nu sẹ́yìn. Ṣé ti diabetes ni? Ìdákọ́lẹ̀ ni? Ṣé ti nọ́run ni? Sórí, èwo ló fẹ́ sọ nínú àwọn yìí? Just a sample. Egbògi lospancan ló fẹ́ sọ ni? Egbògi aleko ni ó fẹ́ sọ ni? Fẹ́ni tí ara ẹ̀ ò gbéra dáadáa. Ṣé egbògi nọ́run ni? Fún ẹni tí ara máa ń bẹ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ṣé egbògi ìdákọ́lẹ̀ ni? Fún èèyàn tó jẹ́ wípé kò lè bóbìnrin sùn mọ́, ara ẹ̀ ò ń le mọ́ tó jọkùnrin. Ṣé egbògi ọ̀pá ẹ̀yìn ló fẹ́ sọ ni? Dá mi lóhùn. Ṣé egbògi àfàtọ̀ ló fẹ́ béèrè ni? Ìwọ tí spam ẹ kò kájú òṣùwọ̀n. Ṣé egbògi ìju ló fẹ́ béèrè lọ́wọ́ mi ni? Kò sọ fún mi tí kò sí. Ṣé egbògi ìsétọ̀ ló fẹ́ béèrè ni? Tí kò sí. Ìwọ tó jẹ́ pé o ò lè tọ̀ dáadáa, tó bá fẹ́ tọ̀ báyìí á máa dàbí ẹni pé ìtọ̀ ń gbọ̀n ẹ̀, ìtọ̀ ò jáde. Ṣé egbògi kòkòrò inú ẹ̀jẹ̀ ló fẹ́ sọ ni? Dá mi lóhùn náà. Èwo ló fẹ́ tí kò sí ń bí báyìí? Ṣé egbògi diabetes ló fẹ́ sọ ni? Ṣó ti rí báyìí? This is just a showcase. A ṣì ní nínú store rẹpẹtẹ. Ṣé egbògi ni? Diabetes ló fẹ́ sọ ni? Ṣé egbògi sangun ìwọ tí sangun ṣe tegungun máa ń ro ló fẹ́ sọ ni? Èwo ló ń wá tí ò rí ń bí báyìí? Ṣé gbogbo nìṣe ló fẹ́ sọ ni? Èwo ló ń wá tí ò rí ní bí báyìí? Gbogbo nǹkan tó wà nú ara tó ní ìṣù ló fẹ́ sọ ni? Ṣé òun ló fẹ́ sọ ni? Ṣé jẹ̀díjẹ̀dí ló ń wá ni? Dá mi lóhùn, kó bá mi sọ̀rọ̀. Ohun tó ríran mi, ohun mà lèmi ń ṣe ń tèmi. Ohun tí orí rán mi ni mò ń ṣe. Àìmọye èèyàn dẹ̀ ni mo ti fi ràn lọ́wọ́ nínú ayé yìí. Ohun tí orí tó rán mi, òun lèmi ń ṣe o. Ohun tó rí rán mi ni mò ń ṣe. But because of all this, tó bá pé nítorí ẹ̀ ló ṣe ń pè mí ní babaláwo, you are just wasting your time. Ìkan nínú àwọn aṣòdì sí Kristi nìyẹn. Nítorí pé tébù tó rí, ewé àti egbò ló fi ṣe. Ṣí àtorí lọ́kàn yìí, ewé àti egbò ló fi ṣe. Ṣé o rí kíní mi níbẹ̀? Kí ló ti ń pè? Office table mi, ewé àti egbò ló fi ṣe. Ṣé o rí kábínẹ̀tì tó rí? Ewé àti egbò ló fi ṣe. Ṣé o rí ìtorí? Ewé àti egbò ló fi ṣe. Bẹ́ẹ̀dì tó fi ń sùn, ewé àti egbò ló fi ṣe. Kò lè rí pé èmi kọ́ ni mo pọ̀ dà, èmi kọ́ ni mo ní sense. Ìwọ tó pè mí ní babaláwo, ìwọ lórí ẹ ò pé. Speaker tó wà nínú church, ewé àti egbò ló fi ṣe. Set of chair tó fi ń jókòó, ewé àti egbò ló fi ń ṣe. Bẹ́ẹ̀dì tó fi ń sùn nínú ilé ẹ̀, ewé àti egbò ló fi ṣe. Sílì tó wà lókè, ewé àti egbò ló fi ṣe. Sílì tó ń wò yìí, ewé àti egbò ló fi ṣe. Flowers tó wà nínú ilé ẹ̀, ewé àti egbò ló wà bẹ́ẹ̀. Wàá tún máa sanwó fáwọn tó máa bẹ́ẹ̀ gé kó lè fine lóṣooṣù.
ṣé kí n sọ pabambari ẹ̀ fún ẹ. The existing of land, kẹ́yìn tó gbé ibẹ̀, ewé àti egbò ló kọ́kọ́ gbé ilẹ̀. Nígbà tẹ́ débẹ̀ lẹ́rú gbogbo ẹ̀ lẹ́kọ́lé sí. So therefore tó bá pé nítorí ewé àti egbò tí Ọlọ́run fún mi ní brain ẹ̀ tí mo fi ń ṣọmọ aráyé lórí, àìmọye àwọn tó ní ẹ̀dà tí mo ti ràn lọ́wọ́, ẹ̀fọ́rí túlù tí mo ti ràn lọ́wọ́, ojú dúdùn tí mo ti ràn lọ́wọ́, eyín ń dùn èèyàn tí mo ti ràn lọ́wọ́, jẹjẹrẹ tó ń pè ní kánsà tí mo ti ràn lọ́wọ́, àìmọye ẹni tó lóun ò bímọ, òun ò mú tó fà á, àwọn tí lọ sí gbogbo tẹ́sítì tí mo dẹ̀ ní ó yá, mo dẹ̀ gbé gbòógì pregnancy powder fún, ó dẹ̀ lò láàárín ọ̀sẹ̀ 3 olóyún. Ìwọ ló mọ ohun tó bá ẹ o, tó fi wò mí pé babaláwo ni mí, ṣùgbọ́n babaláwo orúkọ ni wọ́n o. Èmi ò sí nínú ẹni tó ń sọ̀tì babaláwo o, mi ò dẹ̀ sí nínú ẹni tó ń sọ̀tì àfà, mi ò sí nínú ẹni tó ń sọ̀tì wòlíì, ṣùgbọ́n mò ń fìyí dá yín ní ẹ̀kọ́ wípé gbogbo irú ibi tẹ́ ẹ bá ti rírú ọ̀rọ̀ yẹn tó jáde, aṣòdì sí Ọlọ́run ni wọ́n. Ẹ kíyèsára pẹ̀lú wọn, ẹ má tẹ̀lé wọn láti máa bá wọn bú ìránṣẹ́ Ọlọ́run. Ohun tó le ní. Ẹ ṣé gan ni. God bless you. Gbogbo ohun tó bá tẹnu mi jáde, mi kì í báyàn parọ́, òtítọ́ ni. Bó tilẹ̀ jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, mo dẹ̀ máa ń sọ gbogbo ìgbà, ṣùgbọ́n ohun tó ń pè ní irọ́, mi ń báyàn pa o. Àlàáfíà ni fún yín. Orúkọ mi ò yí padà. Baba Confirm JP náà ni. Odú ni mí o, mi kì í ṣàìmọ̀ fólókó. Àwọn tó bá láwọn ọmọ wa á jẹ́ kan nínú àwọn ọ̀tá wa. God bless you. Ẹ ṣé gan ni.